ولكنني عبد سليم كما تدري عليك إلي محي الدين على الجميع محي الدين وأعلاني على رؤوس الجبال وأعلاني على رؤوس الجبال سمعت بمحي الدين في عدرة المنام ونؤتيك يا جولان يدخلنا أبرتي أيا عارف الأرباب وعزيفة الذي أيا عارف الأرباب وعزيفة الذي إلى بيت محيي الدين نازل الوهاب يا تجوي إلى بيت محيي الدين نازل الوهاب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الذي فضلنا بدينه وهدانا إلى صراطه المستقيم نحمد الله ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. Adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Ẹ̀jẹ̀ adúpẹ́ dáadáa. Alhamdulillah. Ẹ̀jẹ̀ mú àyà náà délẹ̀. Alhamdulillah rabbil alamin. Àní ẹni tí a lè dúpẹ́ fún tọ́lọ́run lọ. Allah. Ọpẹ́ yìí sì ṣe túláàsì látọ̀dọ̀ wa sọ́dọ̀ ẹ̀ kankan àfọlọ́run náà. Tó sì sọ ní túláàsì ni pé ọba tó dá wa òpéra rẹ̀ kíra rẹ̀ ní ọba àná ọba òní ọba tí ò ní kọ́ sọ́mà a gbọ́dọ̀ jẹ́rìí ẹ̀ òun fún rẹ̀ sì kìlọ̀ pé ẹ má jẹ́rìí mi o ẹ má jẹ́ ní iṣẹ́ ní àtúrọ̀sì o ọlọ́run ní ẹ má túrọ̀sì mi afa aminu makirala. Afa aminu makiralahi. Ọlọ́run ní sẹ́ máa jẹ́rìí mi. Afa aminu makiralahi. Ẹ fẹ́ máa kú ti túrọ̀sì mi sílẹ̀ ni. Afa aminu makiralahi. ولا يأمن مكر الله إلا
àwọn tá a jọ wà ní lọ́dọ́ kọjá tí ò sí rí tí wọ́n ṣe lọ́rùn sáwà ìlà wa má lọ́dọ̀ rẹ̀ àmọ́ lọ́dọ̀ rẹ̀ o kò ní kọ́sọ́mà ní o ìyẹn ló fi dọ̀rọ̀ yẹn fún afẹ́ká dúpẹ́ ọba tó ní káwà ó sì tún máa ṣẹ́kù àwọn ológun ilẹ̀ Yorùbá ìtànjẹ pọ̀ lọ́dọ̀ wọn wọ́n ní ọ̀kọ̀ọ̀kan lọ́mọ ọwọ́ ìlọ bí a bá fẹ́ tú àwọn kàkà wọ́n ní ọ̀kọ̀ọ̀kan lọ́mọ ọwọ́ ìlọ àwọn òwò tán bá sí kú ọwọ́ jọ ni ìbọ́tọ̀ ẹgbẹ́ ọ̀kọ̀ọ̀kan náà láfà ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá fà lọ́kọ̀ọ̀kan Ọlọ́run ní kò sí omi o. Bàbá mi sí ìwà ìdáyẹ̀wò mi sí mú. Àlẹ́ tí ó ti bí nínú níta lọ́fẹ́ jọ mí. Àìlà ẹ̀kú ọ̀nà mi sí. Ọlọ́run ẹnìkan kan ò lè jọ mí ẹ̀ lè ṣe tí mò ń ṣe. Wàhálà ẹ̀kú ọ̀nà mi sí. Láàrín lè pa yóò tún dáhùn. Wàhálà ẹ̀kú ọ̀nà mi sí. Àlẹ́ yóò lè ra àwọn ẹ̀kọ́ tó máa rọ̀ jù. Wàhálà ẹ̀kú ọ̀nà mi sí. Àlẹ́ yóò lè máa gbé kílẹ̀ oṣù kílẹ̀ oṣù máa ń lọ. Wàhálà ẹ̀kú ọ̀nà mi sí. Àlẹ́ ẹni tó lè dá ọ̀dà tọ́lá ó sì máa jọ́lá fún un. Bàbá mi sí wàhálà ẹ̀kú ọ̀nà mi sí. Masha Allah. Wàhálà bàbá fàtí lórí Ọlọ́run kò lè fẹ́ rí ẹni tó ṣe lé ní ọ̀rọ̀. Àìnà tàrà Kò lè lẹ́yìn, Àìnà tàrà kò lè ti pàdé ẹ̀. Àìnà tàrà Ẹni tó pàdé tó kù. Ẹ pariwo ọlọ́run jàmá. Pé ọwọ́ rẹ méjèèjì ó tó fi pariwo ọlọ́run. Bí ìtẹ̀jẹ̀ gbogbo wa yìí, ọba tó tún sọ wa lọ́dún yìí, a dúpẹ́ fún o. Atọrọ lè ṣe gbọ́dọ̀ yí àṣẹ ní. Àdúrà náà gbà bí ọgbà. Wọ́n gbọ́. Olórí sọ pé ó ti lówó láti sí. Ó ti lọ́lọ́ láti sí. Ilé tó ń kọ́ lọ ò tí ì parí ẹ̀. Wèrè yán ni. Kí lọ fẹ́ fi ilé tó ń kọ́? Kí lọ fẹ́ fi ṣe? Ibẹ̀ ni wọ́n ṣe ọ́ sí. Ní yàrá kan bẹ̀ ni wọ́n fún ọtọ́ ọba kú ni. Ọwọ́ ń tà ń ṣe ìtaàrí mú lọ ọ̀dọ́ lọ́nà ìdánilé ìlú wa. Ẹgbẹ̀gbẹ̀rún èèyàn láti jọ túká lọ́dọ́ kọjá ọ̀wẹ̀gbẹ̀ rẹ̀ ọ̀tún kọ ọ̀wẹ̀gbẹ̀ rẹ̀. Ara àwọn tá a jọ jókòó bí lọ́dọ́ kọjá àwọn òsì láyé lọ. Ìwọ wá rò ó pé tó bá jẹ́ wọ̀ ọkọ̀ kí ló sì. Mélòó àwọn ẹ̀yà jọ pàdé lọ́dọ́ kọjá ṣùgbọ́n wọ́n ti kọjá. Wọ́n jẹ́ wà ní ìpàdé mọ́ àti ìpàdé lọ́dọ́ kọjá náà ní ìparí ìpàdé wa láyé. ولكن لا لقاء بلا
ọ̀rọ̀ káwọn yàrá wa ni. Ikọ̀ tó èyí pè dáhùn abẹ̀lẹ́ o ayé ìjókòó bí. wọ́n bá yára wa. Bàbá wa ẹ̀yà ìjókòó bí ọba àkókò fẹ́ràn ọlọ́run àti fẹ́ràn àgbáyé. Ẹ̀yà ìjókòó bí kẹ́yìn kan fọwọ́ rẹ̀ lórí ìjọ kan. ولكن لا أعلم بلا فراق ولكن لا لقاء بلا فراق. Àlejò kankan yàrá wa. Ẹnìkan wà lè lè kí àpéká bá a ti pàdé yòó, a ń pàdé lọ́dún tí ń bọ̀ wá. Ọlọ́run ẹ̀fọ́ jẹ́ ìdíje. Àná àbí ìjẹta ọkọ̀ já ń bíbà yìí, mo ní àìní ọgbà láàárín ṣe é lọ́nà. Bọ́bá wọ náà mo lè fi áyí bá gáàsì mẹ́rin mọ́. Èyí tá a bá ń ṣe lọ́wọ́ yẹn jẹ́ àyẹ̀wò. Ẹjẹ́ á dúpẹ́ èyí tó ṣe fún àyẹ̀. Àbí ọ̀dọ́ pẹ́ yẹn. Ọ̀ya ẹ bá mi gbé rọ́bà sí gbangba rẹ̀. Àbí kẹ́ẹ̀sì gbé kíní tẹ́ẹ̀bí wo ẹgbẹ́ rà ní àgbo yìí. Ẹ̀yọ́ bá máa rí ìgbé mọ̀ bẹ lọ́wọ́ ìlú tó ń bẹ ní ọdún tó kọjá ọ̀pẹ́ ńlá ni o bá fún èmi bẹ̀. Bọ́lá ọba ṣe lágbára lójú rẹ̀ tó lè ṣe fowó yẹn. Ó fẹ́ ọlọ́run yìí, bàbá bẹ́bẹ̀ tọ́lọ̀ ìlà òdàbà, lẹ́yìn òkè lẹ́yìn ẹjọ́, àdúgbò ọlọ́run tó pé ló mú lẹ́kọ́ ọlọ́run yìí, bàbá bẹ́bẹ̀ tọ́lọ̀ ìlà òdàbà, lẹ́yìn òkè bàbá bẹ́bẹ̀ tó lọ láwọn bá gbà báyìí ló kọ́ ọ̀rọ̀ ẹjọ́. Àtúbọ̀ pé pé fún aláàbò yìí bàbá bẹ́bẹ̀ bọ̀ lọ láwọn bá gbà báyìí ló kọ́ ọ̀rọ̀ ẹjọ́. Àti bẹ̀rẹ̀ aláàlá sì ti gbà. Pẹ̀lú tẹ́fẹ́ lóòótọ́ àti bẹ́bẹ̀ ọ̀rọ̀ sì ti gbà. Adúlọ̀ ọ̀rọ̀ lóòótọ́ àti bẹ́bẹ̀ ọ̀rọ̀ sì ti gbà. Pẹ̀lú tẹ́fẹ́ lóòótọ́ àti bẹ́bẹ̀ ọ̀rọ̀ sì ti gbà. Adúlọ̀ ọ̀rọ̀ lóòótọ́. Bàbá bẹ̀rẹ̀ tọ́lá ọ̀gá ọ̀gá káyé ọ̀rọ̀ rẹ̀ jẹ́. Àdúgbò ọlọ́run bàbá bẹ̀rẹ̀ tọ́lá ọ̀gá ọ̀gá káyé ọ̀rọ̀ rẹ̀ jẹ́. Àti bẹ̀rẹ̀ ọ̀gá láti ti gbà àgbàdo fọ́ ọ̀rọ̀ àti bẹ̀rẹ̀ ọ̀la láti ti gbà àgbàdo àti bẹ̀rẹ̀ ọ̀la láti ti gbà àgbàdo àti bẹ̀rẹ̀ ọ̀la láti ti gbà àgbàdo
Alhamdulillah. Ọlọ́run gba ọpẹ́ wa jẹ́. Àmín. Ọpẹ́ ìdùn fún báyìí ọlọ́run jẹ́ àárín dá. Àmín. Ọlọ́run Muhammad. Sallallahu alaihi wasallam. Síwájú ọ̀rọ̀, mo kí gbogbo àwọn bàbá, mo fi bàbá wa láti Lagos branch. Mo fi wọ́n kí gbogbo ẹ̀yin bàbá. Dáadáa tọ́lọ́ ń ṣe fún yín ọlọ́mọ yìí ó bàjẹ́. Ẹni máa padà sí agbóró. Ẹ ti ní bíbà yìí ti pẹ́ nítorí ìtẹ́lẹ̀ kankan kọ́ nítorí ìtọ́lọ́run. Bẹ́ẹ̀ ti wá lè fira nílẹ̀ fọlọ́run pẹ̀lú òkú ọlọ́run gbogbo tẹ́yìn náà bá fẹ́ lọ́dọ̀ rẹ̀ yọ àfi lé lọ́wọ́ náà. Ẹ wà ní ẹ̀mí yéwò. Ẹ sì ní àlàáfíà ara. Ọlọ́run ìwà Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ dé ìyàwó ọmọ yìí o. Lẹ́yìn náà, mo kí the chairman of this branch, Alhaji Olóríire. Ní gbogbo ìgbà tá a ti ń kọ́kọ́ wá síbí, èyí tí mo máa rí Alhaji ni pé báwo ló ṣe jẹ́ pé bàbá yìí èèyàn gíga ní èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kò sì fi bóun ṣe ga kò fi bóun ṣe èèyàn ńlá kò fi ṣe rí àyàfi kọjá tí báwọn náà wó tó máa gbábọ́ káàkiri wọ́n máa lo òkè wọ́n máa lọ ẹ̀ wọ́n máa lo Ẹ kí bàbá wa kábíyèsí. Bàbá ilé wa. Akí bàbá wa kábíyèsí Ọbalùfọ̀ 1, the 11 of April Kingdom, Israel Majesty, Alhaji Asoyi Bàbá Ọ̀tá, the 11 of April Ọbalùfọ̀ 1, ọlọ́mọṣẹ́ àjẹkẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káyé pẹ́, ọlá bíbẹ̀ ẹ̀mẹ́ Muhammad, àtìgbà àtàgbà ọlọ́mọdé àkàkọ́ ń fún lọ. Bàbá wa ṣé ìwé ìdí ìwé kì í kàbọ̀. Bàbá tí wọ́n dúró láti ẹ̀ka. Àti bàbá wọn ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́mọṣẹ́ àbá àṣàlù rí. Gbogbo àwọn olóyè ẹlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n tẹ̀lé bàbá alẹ́ ọlọ́mọdé wọn máa fara ṣe dúró. Bàbá ọlọ́mọṣẹ́ àbá ṣe dáadáa fún yín. Ọlá bíbí ẹ̀mẹ́ Muhammad. Irú kẹ̀lẹ́ tó di abẹ́rẹ́ agbára olóòka ọlọ́mọṣẹ́ àbá ṣe bẹ́ẹ̀ fún yín. Ọlá ìyá ṣáájú ẹ̀dá Muhammad. Kásìkúsì náà ní lábílẹ̀ ẹ̀dá ẹ̀rí ọ̀bá wọn lébè tó lè bá ń ṣe lẹ́kṣọ̀ lọ bí sùn láàrín àwọn ọmọdé wọ́n ní ilé àpò kọ́lẹ́jì. Láàrín yìí ló mẹ́fà sí táyé ọ̀ṣọ́ ìgbàlẹ̀ yá dúró lọ àwọn sàgbẹ̀ tí wọ́n bí láti àwọn ọmọdé jù. À ń kí ara wa lọ́wọ́ mo sọ̀rọ̀ chairman. Níjọ́ tí wọ́n wá yọ sí pé àwọn ni chairman. Ọlọ́rọ̀ mọ̀ iṣẹ́ o. Àwọn ẹlòmíì máa ń ṣe wàhálà. Ó jẹ́ pé ọ̀rọ̀ olóní chairmanship kò ní kàn wọ́n. Láti ìgbà tí chairmanship ti wá kan chairman wa tò ní wàláhì wàhálà wọn ti wá kò sí. Wọ́n rántí pé lọ́dún tó kọjá kò fẹ́ mọ́ sí ogéjì lẹ́tọ̀. Fún òní wá síbẹ̀. Bẹ́ẹ̀ lẹ́ sì wá. Bẹ́ẹ̀ lẹ́ wà níjọ́ kan ọkàn ní káwọn ọmọ sọ pé lọ chairman. Ṣé ẹni òkú ẹni ta nǹkan bá débẹ̀ yìí wọ́n tẹ́ ẹ lọ́rùn? Ìgbà náà ni bàbá wa yẹn sọ fáwọn wá tí wọn ò káàkiri yíra. Káàkiri. Bàbá wa chairman of this branch. Ọlọ́run lẹ́lẹ́sàn-án rí o. Ọ̀dọ̀ Ọlọ́run ni ẹ ti máa retí o. Kì í sọ̀dọ̀ Ansarudeen o. Ansarudeen ọ̀lẹ́sàn rí kankan tí ó sẹ̀yìn. Wàláhì. Ẹ wo àwọn kọ́mítì ní ẹgbẹ́ ìkàlẹ̀.
tí wọ́n tó ń yìn wọ́n dáadáa wọn tí wọ́n bá dé tí wọ́n ó ṣe rìpọ́ọ̀tù tí wọ́n bá máa rìpọ́ọ̀tù ọjọ́ òní ààrẹ ìjọ ọ̀dẹ́nu wọn pé ṣé lẹ́yìn àti ìsìnkú ààrẹ pé wọ́n dájú èdè owó òkú gbọ́ àwọn tẹ́yìn ẹ̀yà lágídí ni wọ́n o bẹ́ẹ̀ bá ṣe béèrè ẹni tó wí bẹ́ẹ̀ wà láàyè kò sí kankan tó lè ṣe bẹ́ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn kan ò ní pọ̀ lẹ́ẹ̀mú tẹ́nìkan bá ti lójú ọ̀nà tọ́lọ́run àfẹ́ni tí ò ní lè ṣe irú ẹ̀. Bàbá wa kí á máa ẹ̀yìn máa padà sí burú ẹ̀yìn parẹ́ máa dé lára àwọn ọmọ yóò sì gbé èèyàn ẹ̀ jèrè wọn ẹ̀kan náà wọn ò ní ṣerú ara wọn lánàá wa Muhammad ẹ̀jẹ̀sá orí ìsàn abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ sáyẹ́nsì rẹ̀ mo kí iṣẹ́ abẹ́sìn ti branch yìí náà. Ọlọ́run ṣàbọ̀ wá ṣe dáadáa fún yín. Èyí tó ti ṣe tẹ́lẹ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Mo wá kí gbogbo àwọn members lápapọ̀. Mo kí ẹ̀yin ìyá wa sátà. Àdúrà tí mo ṣe fún yín ẹ̀sìn àmìlẹ̀ ẹ̀ka kí n lọ. Ẹ jèrè àwọn ọmọ yín o. Ẹ jèrè àwọn ọmọ yín o. Ẹ jèrè àwọn ọmọ yín o. Ọdún yóò bá gbóde fún gbógèrè ọkọ̀ yìí fún ọgbàrá rẹ̀ ń táìmù ní o. Ẹ jèrè àwọn ọmọ yín o. Ọkọ̀ lè sá lọ nílé wo. Ó lè lọ torí gbogbo àwọn ọkùnrin lásìkò tá a wà yìí sí ilé oníkiri wá. Àmàdàrò ìbá bèèrè àlájì lọ́wọ́ àlájà ní àárín ẹgbẹ́. Bóyá wọ́n ní ìyàtò ní. Wọ́n bá ti débẹ̀ yóò tó ojú fún ní. Ẹ jèrè àwọn ọmọ yẹn. Ilé bá wá ń jèrè wọn lọ́wọ́ ẹ̀ní ta ìwọ́sọ́lì kìíyàmà. Wala hawla wọ́n padà sọ́dọ̀ bàbá wa kábíyèsí ti èdè ìgbà bàbá pé àpá ó ti lógún ọdún lọ láti lọ bẹ̀ láyé ẹ̀sìn kó súnsú rí bàbá ti pè ní ẹ̀lẹ́ lọ pé ọdún dénú ẹ̀yin náà ó sì máa bọ̀ ẹ̀sìn ti bẹ́ẹ̀ tó náwó ọba kàkà ìnáwó wọ́n máa ń rú dáadáa ilé wọn ni wọ́n èyí sì rú wọ́n èyí yóò rú jáde ṣùgbọ́n èyí yóò rú dáadáa fún wa dáadáa yóò ní bàjẹ́ kábíyèsí ẹni ń parẹ́ o ẹni ń parẹ́ o ẹni ń parẹ́ o Ànábì Ibrahim tọrọ àdúrà ó sì gbà ọlọ́dún ọgbà fẹ́yìn náà gbogbo àwọn ọmọ ayé má sì wọ́n lẹ́rú ayé má sì wọ́n lẹ́nu ìyà aṣáájú ni wọ́n máa ṣe wọ́n gbogbo àyè tí wọ́n bá wà ọlọ́mọ ṣàṣẹ bẹ́ẹ̀ fún wa láàárọ̀. Aláàjì wa nígbọ́ Barrister Akeem ṣé lọ́dọọdún tá a bá ti ní ti báyìí náà ẹ̀ máa wọ́ ìgbà Amẹ́ríkà làwọn wà. Nígbà àwọn ẹgbẹ́ lọ́dún kọjá wọn wá bá wa ń bí wọ́n sì fún wa lówó ńlá wàlá ìwọ́n sí dáadáa. Nígbà wo ni wọ́n á ní alọ́dún yìí ṣé ìwà àti Ìlọrin tí Nàìjíríà rọrùn lórí ẹ̀mí. Wọ́n mánéjì Nàìjíríà. Ọlọ́run bá ṣàánú mi. Ọlọ́run bá mi dúró tì í. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìpàdé wáyé lára wa. Ọ̀hún tẹ́ wà ò ní bàjẹ́.
ìdílé ìlú òní ìṣòro fún yín. Ìgbàlá àwòrán. ولا قوة إلا بالله العلي العظيم. Tọ́ ibi tá ń lọ òmìnira, àwọn ibi àníyà ló pọ̀, ẹ̀rí bá ti jókòó múkẹ́múkẹ́, Mùsùlùmí wá pín sórí bá ti jókòó yìí. Ẹbí àmì èèyàn rí láàrin wa, èèyàn rí dà. Àlé èèyàn rí dà. Ọ̀rẹ́ nìkan afọ́ tó lẹ́yìn pé ìwọ èèyàn rí ìwọ. Ṣé nínú Yorùbá yìí náà? Èmi ọ̀nà tó yẹ rí wà bẹ́ẹ̀. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Self-evaluation, a necessity for a balanced society. Ẹ̀gbọ́n wo láti ṣe? Bó láti jẹ́ ti ara wa? Sọ ọmọ bó ṣe jókòó. Ojú wo ló lérò báwọn èèyàn fi ń wò ọ́? Ojú wo ìwọ náà fi ń wòra rẹ? Ǹjẹ́ èèyàn táwọn èèyàn ń pè ọ́ lágbo ìyá ni wọ́n ń pè ọ́ lólé? Ǹjẹ́ ni wọ́n ń pè ọ́ ládùúgbò yìí? Yọ láǹfààní kankan lára tó ṣe ọmọ àbí ágámà. Ẹ̀wá jáde ọ̀yẹ̀wò. Bàbá òṣèlú láti ní ẹsẹ̀ ìtọ́jú ní bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. هذا ذكر مبارك وأنزلناه. ما شاء الله. أفأنتم له منكرون. أفأنتم له منكرون. هذا ذكر. هذا ذكر مبارك أنزلناه. Wọ́n ló fẹ́ wọlé tí pẹ̀lú ọ̀rọ̀ òun tó lọ́rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀yẹ. هذا ذكر مبارك أنزلناه. ما شاء الله. أفأنتم له منكرون. Sáà ní tẹ́kì ẹ̀ pásínà. أفأنتم له منكرون. Bọ́lá ní ẹ̀kọ́ ní abẹ́ ẹ̀dá. أفأنتم له منكرون. Èyí jẹ́ òdodo ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ bára wa sọ láàyè yìí. Àkọ́kọ́ náà ẹgbẹ́ ìṣẹ̀ lórí pé Azarode bọ́bá ní Dìsẹ́mbà ọdún yìí láti ọgọ́rùn-ún ọdún. Ẹ wá bí àjọ yẹn wò, ṣé wà tọ́mọ ọgọ́rùn-ún ọdún wù náà wù? Ṣé bá a ṣe wà yí afẹ́ràn ara wa? Ṣé bá a ṣe wà yí sẹ́sà afẹ́ràn ara wa? Bí bá tó o fẹ́ràn ọlọ́run náà lè fẹ́rẹ̀. Ṣùgbọ́n tó o fẹ́ràn ọmọ ìkejì rẹ̀. Ìjẹ́ mi rẹ̀ dá sọ́mọ ìkejì. Àwọn tó ń dà wọ́n láàmú yẹn. Àfẹ́ràn ara wa, kódà ọ̀fẹ́ràn ara rẹ̀ níbi pé kò sí náà. Ọlọ́run sì ti ọ̀jámà kankan lójú rẹ̀. Ọkàn bẹ pẹ̀lú wa náà ní àmì mẹ́mbà ọ̀bàǹsà rẹ̀ nígbà náà wá pọ̀. Sàtífíkẹ́tì wo lọ fẹ́ lọ mú gbọ́nà? Sáńsáàkì ti tẹ sàtífíkẹ́tì kan tí wọ́n lọ sí pé èyí lẹ́nu sàárè. Lórí kò yé mi. ذكر مبارك أنزلناه. Ọlọ́run ní ọ̀rọ̀ ìbáàkà tí mo fẹ́ dá ní sọ yìí èèyàn àdẹ̀dẹ̀ láàbẹ̀. أفأنتم له منكرون.
Ẹ̀jẹ̀ máa bá ti sọ̀rọ̀ ara wa sí ọdọọdún làwọn wá sí báyìí àlékún lẹ́sìn àlékún níwà rẹ̀ àwọn àǹsáàrò bí ẹjẹ́ kó bára wa wí lẹ́yìn ìgbẹ́ kó tó kan yàmá ẹ̀sìn ò sí lára wa afẹ́fẹ́ ìyẹn nìkan ní ẹ̀sìn ò sí lára wa àmì bára wa àǹsáàrò ìbá wà ní ẹ̀sìn àǹsáàrò tẹ́lẹ̀ àwọn àǹsáàrò ti jọ wọn ọmọ ìwé ìgbàgbà tí ó níwájú ọlọ́run wọn ọmọ tápátápá sọ́lọ́run nínú wa dé níìsì bá àbára wa jà nítorí owó àbára wa jà nítorí obìnrin bá àbára wa jà nítorí obìnrin àbára wa jà nítorí oyè torí ipò ní ìsìnkú ọbẹ̀ oyè sí chairman ọ̀tá ìlú tó bá wá kọ chairman àgbáyé ní káfí sí ibi ìgbìyànjú rẹ̀ nù sàárè nítorí tí wọ́n lè bá àwọn chairman nù ní nàìjíríà. wọ́n lè division 2 chairman àbí division 3 chairman rárá wọ́n lè gbóòkù jáde ni. eléyìí ẹgbẹ́ àjọ ronú sí. Sẹ́wí àṣàbù náírì wà àṣàbù ìjànàtì. Èyí àti ẹgbẹ́ àwẹ̀ ṣèkì ara wọn ni mo fúnra ẹni ṣèkì ara rẹ̀. Ọlọ́run kò lè ṣe ibi ọjọ́ náà. Láyé sẹ́wí àṣàbù náírì wà àṣàbù ìjànàtì. Ọlọ́run náà lè fọ́ máa ná káfí wọ́n máa rí dẹ́nà. A sì lè fọ́ máa rí dẹ́nà wọ́n máa ná. Àṣàbù ìjànàtì. Òwòlè máa ní ìṣòro. Ẹni abáṣe lọ́mọ àlùjànnà eléyìí ó ti jèrè o. Ẹni ọba wa jọ máa ná khusran mubin òfò tó fojú àlóṣe. A jẹ́ kí ara wa báwo ló ṣe ń ṣe báwo làwọn èèyàn ṣe mọ̀ ọ́ sínú ẹgbẹ́ yìí ẹlòmíín wà nítorí anírí rẹ̀ kódà tó bá wá sí méjì àmì olókìkí méjì náà nítorí àti torí ọ̀pẹ́ tó ń lọ́gbọ̀dọ̀ ṣe chairman tí ọba tètè pé ń bọ̀ ọba náwó lójú chairman náà ó rí láyé àkìlọ̀. Wọ́n ṣàmùsí ìwádàá. والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها وألهمها فجورها وتقواها. Tẹ̀sí ẹ̀rọ wa Yorùbá yìí, ọ̀rọ̀ wá súnmi, Yorùbá àìsí ìyàrá. Gbogbo orílẹ̀-èdè yìí ti ń dàrú, àwa Yorùbá là ń dàrú. Àwa nìkan la lọ́mọ àdékèrèké gbogbo àwọn ará yòókù ọmọ àwọn tírèkì lọ́nà. Yorùbá ni a sọ̀rọ̀ ànádò bí ìpolúmọ́ tó mọ́. Àwa náà la sì ní lọ́rọ̀ tá a máa sọ pé máa jó lọ. Sí wàá rí mi. والشمس وضحاها. My chair, my president. Ìdí wíwú náà ní tinú sẹ́kò. alága mọ̀wòyà àpàwòyí ẹ̀ka alága mọ̀wòyà àpàwòyí ẹ̀ka o àríkòrá ní ìpẹ̀lẹ̀ ìgbà lọ́rọ̀ ní àfọ̀rú ní ìpẹ̀lẹ̀ ìgbà lọ́rọ̀ alága mọ̀wòyà àpàwòyí ẹ̀ka. Asọ́rọ̀ ní United Family
lẹ́yìn lórí àbòsí ẹ̀yà chẹ́ẹ̀kì ara wa wò. Wàṣàmùsí ìrọ̀bà wá rẹ̀. Wàlúkọ̀ lórí ìgbà والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فلما ìwọ mara rẹ kéde náà mara mi gbogbo alájọ ń lu àlìjẹ náà ọmọ àlìjẹ náà ti lọ nígbà àlìjẹ náà ọgbà gbogbo àwọn. Wọ́n náà rówó ṣẹ́ṣẹ́ àjẹ́mẹ̀ ló ń ṣe. Ẹ má jẹ́ apárọ̀ fúnra wa mọ́. Ẹbí àtẹ̀tẹ̀ bára wa sòótọ́ ọ̀rọ̀. Èyí tá a bá ń ṣe tó dáa, ẹbí àmọ́. Èyí tí ò bá dáa, sọ̀rọ̀ ara rẹ̀ pété ẹ̀yẹ́ ń wò mí mo burú fa. Á ti mọ̀ kó burú. Ibi o ti wá burú lánàá lọ́mọ wá lọ ṣàtúnṣe rẹ̀. Kò jẹ́ kẹ́ burú o. فلما فجورا وتكبيرا. Ọlọ́run ní mo fẹ́ búra fún àná Muhammad. Ìwà àná Muhammad mo fẹ́ búra fún ọ. Ọlọ́run ní àkọ́kọ́ búra mi wọ Psalms. والشمس وضحاها. Ọlọ́run ní mo fi oòrùn. Ìtànsánsán oòrùn nígbà tó bá gbóná Ọlọ́run ni mo fi búra fún ìwà náà Muhammad. lẹ́yìn tẹ̀lé ìgbà tẹ̀láha. Sáǹsì wà bọ̀ ara. Wàṣẹ́ǹsì lọ́dún fáhá. Nígbà tó wà ló bá rà tó kárí ayé. Wàṣẹ́ǹsì lọ́dún fáhá. Ọlọ́run ní òun bá rẹ̀ yẹn mo fi búra fún ìwà náà Muhammad. والشمس وضحاها. Kẹ́ ẹ gbọ́ bí ọlọ́pàá yọ̀ rẹ̀ sí. Òun ló fi búra mọ̀. Òṣùpá tẹ̀lé. والقمر إذا تلاها. Nígbà tó wọ́n bá ti rẹ́ pẹ̀ tí òṣùpá bá di ọjọ́ kẹ̀ẹ́dá tó kárí ayé Ọlọ́run mo fi búra fún ìwà náà Muhammad. والقمر إذا تلاها. Bí òṣùpá ṣe mú bó ṣe mẹ́rẹ̀ tó kárí ayé yẹn mo fi búra fún ìwà sáyé rẹ̀ Muhammad. والنهار إذا جلاها. Nígbà tó wù bá sì wá ru tó wù bá kù láàrin ẹni rẹ̀ ni èyí tí ń bọ̀ wájú òun ẹni tó ń bọ̀ wájú ẹ̀. Mo tún fi àsìkò náà búra. Ó di mélòó? متى والليل إذا يغشاها. والليل إذا يغشاها. والليل إذا يغشاها. Nígbà tí òun bá wù dá ní ọwọ́ àwọn méjì lóru tó ní gbọ́ kankan mọ́ ẹni ọba lè wà lórí kọ́sà ìwà náà. Ọ̀nbẹ lórí ìjókòó lórí ìtẹ́tì bí fi tó fi ń yan nábìlà dédé bí aago méjì òru tó o bá jẹ́ ní ọlọ́run ọ̀pọ̀ tí àkùkọ ọ̀pọ̀ ní sánmà. Bọ́ ọ bá lè fi etí rẹ gbọ́ ọ̀rọ̀ rẹ ti lójú ní gbogbo ayé. والليل إذا يغشاها. Àkùkọ tí kọ́kọ́ kọ ní sánmà ni ẹni ọba gbọ́ ayé ẹ̀ ti lójú. والليل إذا يغشاها.
gbogbo abọ́lá máa tún gbà ní. Ó dàbọ̀ ọba kẹlẹ̀ pẹ̀lú gbígbà náà lọ́sọ̀ pé àtẹ́lẹ̀ tó lórí gbígbé yìí. Ẹlòmíì jẹ́ ẹ̀jẹ̀ náà. Ẹ pariwo náà fi gbọ́. Bí ọwọ́ òfin méjèèjì ó kò fi pariwo náà. Ọlọ́run nígbà tí ọba tó kójú òkè, ọba wo sánmà. Ìgbójúsókè rẹ tó wo sánmà tí ò sí nǹkan kan tó wá àwọn àrà tọ́lọ́run dá sínú sánmà. Bọ́ọ̀bá wá nílà ága ìwà fojú wò Ọlọ́run mo gbé sánmà ní dúró de làámà láì sóko kankan lẹ̀. Ó yẹ kó yà wọ́n lẹ́nu kí nǹkan wà lóhùrùhù wọ́n má sì sí nǹkan kan tó gbé dúró ta ló gbé dúró náà. Wọ́n gbọ́ ẹ tún wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Àṣọ ọmọ níwà rẹ̀ ọ̀dà ọmọ bọ́lọ̀ ń gbé sánmà dúró lórí òfurufú. Tẹ́ǹtì làwa tà yìí. Tẹ́ǹtì la tẹ wá dúró òjì mẹ́mẹ́. Lọ́wọ́ ọ̀dì àdìjókòó ìṣọ́ ọ̀kan ká òkú òyìnbó òun wá dúró òjì mẹ́mẹ́. Ọlọ́run ni mo gbé sánmà yìí dúró bí la ámẹ̀ láì sọ́kò kankan tó gbé dúró bẹ́ẹ̀ bá dá mi lẹ̀ ti bẹ̀yẹn náà dá mi mà. Wọ́n sọ̀rọ̀ wọ́n lè bàlẹ́. Bí mo ti gbé sánmà kalẹ̀, eléyìí ò náà ìwọ ẹ̀ Muhammad. Ó fi búra fún ọ. Wọ́n lọ bí wọ́n mẹ́tọ́. Mo wá tẹ́ ilé mi lọ, mo tẹ́ lọ, torí pé wọ́n àṣà ọgbà yé pọ̀. Mo tẹ́ ilé mi lọ, bẹ́ẹ̀ bá dé àwọn ẹlẹ́bùn mi dúdú yẹn máa kà. Bẹ́ẹ̀ bá dé àwọn àdúgbò mi ẹ̀ tún máa rí ní pupa. Bẹ́ẹ̀ bá dé àwọn àdúgbò mi subhanallah. Wọ́n lọ bí wọ́n mẹ́tọ́. Nígbà mo ń tíráwù káàkiri àgbáyé, màmú dá Amẹ́ríkà. Gbogbo ibi tí a ń pè ní ṣéètì, kò sí ṣéètì náà l'Amẹ́ríkà tí ò lu Nàìjíríà lọ. Only one state in America ó ju Nàìjíríà lọ. Àgàgàgà ti ẹ̀rọ máa sọ̀rọ̀ Texas. Bá a bá sì wá ń lọ torí mo máa ń sábà sọ fáwọn èèyàn mi. Bàbá ń bá fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ ní ṣéètì kan. Màá ní ẹ̀gbọ́n ó wù mí ká lọ nílẹ̀ nílẹ̀. Kí má wulẹ̀ wà nù bá a bá wá dúdú ọ̀nà máa yẹ dúró. Bí mo ṣe tún rí ilẹ̀ bí ìyàtọ̀. Ó nílẹ̀ ilé ìtún ṣe rí. Mo ń lọ sí Minnesota ń jọ́ka àwọn ilẹ̀ tí mo bá lójú ọ̀nà wọ́n dúdú kiri. Tí a ń dà bí ọ̀dà dúdú nígbà bá kó ọ̀dà fún ilẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sí. Wọ́n lọ bí wọ́n mẹ́tọ́. Ọlọ́run ni mo tẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ bá dá mi mọ̀ látara ilẹ̀ náà. Wọ́n lọ bí wọ́n mẹ́tọ́. A sì rìn kò kú tán. Àti èyí yóò pín ẹ̀. A lọ sí Miami. Nígbà tá a wá ń lọ ní Florida, àwa ń bọ̀. Yẹn wá ní hurricane. Wọ́n bá ṣe announcement fún wa pé hurricane yìí ó máa ṣẹlẹ̀ láàrin wákàtí mẹ́ta sásìkò yìí. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Mo lè sọ pé ọ̀pọ̀ èmi ò rí rí, ṣùgbọ́n àwọn èèyàn mi ta jọlọ àwọn ẹni wọ́n experience ẹ̀ rí. Wọ́n ní bàbá, kí ni ọ̀pọ̀lọpọ̀ fún alójú ọ̀nà? Ní ìlà wa náà, yóò kó wa dànù ní o.
والأرض وما طحاها ونفس وما سواها ونفس وما والأرض وما طحاها. Àwọn àlẹ̀ tí mo tẹ́lọ̀ yìí tẹ́lú àwa padà. Bàtà máa dé ìlú kan tó súnmọ́ Minnesota. Máa ṣe àwọn. Àwa tó ń béèrè pé ọ̀rẹ́dẹ́ẹ̀dì wọn ní ọkọ̀ àtọ́láwọ̀ àwọn àgbo. Oníkálukú wá àgbo. Àwọn ìlú ń bọ̀. Àwọn ibi jẹ́ ọgbà wa. Wọ́n láyé ìgbà tí ọ̀rẹ́dẹ́ yìí dé. Ìjì ní jẹ́ bẹ́ẹ̀ o. Nígbà tí ìjì dé, àwọn iwájú wa ó ju àwọn ilé sọnù. Ó gbé wọn sọnù gbogbo bí a ti rí ní tẹ́lẹ̀ ó di ẹ̀ẹ́dẹ́. Wọ́n bí wọ́n máa tọ̀ á. Ọmọ tó wà mọ́tò ní ẹ̀yà fìyàrá mọ́yẹ̀. Ìjẹ́ káwọn ní ọdún balẹ̀. Káwọn balẹ̀ ẹ̀rù tó bá lè máa wú tó lè máa ṣe àgbáyà tó kú lọ́rùn. Àwọn wà bẹ́ẹ̀ èèpẹ̀ tó mọ ní onígbà dúró di tí wọ́n gbé yá lórí bàbá wọ sàdé. Wọ́n máa kó lọ yà sátẹ̀ yìí náà sà. Bàbá rẹ̀ sí àgbẹ̀rí. Ọlọ́run àti èsì bàbá. Ẹ pariwo lọ́jọ́ wa. Wọ́n bí wọ́n máa tọ̀ á. Wọ́n bí wọ́n máa tọ̀ á. Ọ̀nà ìgbọ́ ọlọ́run náà ká tó lè kúrò mẹ́ àlòjọ́ méjì ló yẹ pé. Ọwọ́ àti ìta wa ń wára wá kiri bá a bá lè kìkan tó ṣe gbogbo wa wò ṣé ìyẹn wa fẹ́ wá ṣé ìyẹn lọ́wọ́ àbẹ́. Wọ́n bí wọ́n máa tọ̀ á. Àwọn ẹranko bí erin bí ẹ̀fà àwọn ẹranko tó wà nínú igbó gbogbo wọn pátá ni ẹ ti kú lọ. Jalla jalaluhu. Mẹ́bàá wa ń wo Amẹ́ríkà kí ni wọ́n kọ́ síbẹ̀ wọ́n ní in God we trust. Wọ́n tún máa ti ọlọ́run. Àwọn òde máa ti ọlọ́run. Ara oríṣiríṣi ni wọ́n rí. Ara oríṣiríṣi ni wọ́n rí. Ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa yẹ sí ọwọ́ rẹ wò tọ́rọ̀ ń lọ sàárè. Ṣé kí ara rẹ wò ọ́ ń lọ sàárè? Ńjọ́tọ̀ ọba sì ń lọ sàárè ìdójútì ńlá ni o. Wọ́n máa ń fi wọ́n máa ṣàwùmá. Ọlọ́run ni mo tẹ́ ilẹ̀ mi lọ rẹ́gẹ́dẹ́. Ní sọ mi. Ọ̀la ìgbà ẹ̀gbọ́n wà ní Amẹ́ríkà mo máa ń wò wé. Nbọ ẹyin tẹ́ wà ní Amẹ́ríkà yìí. Nbọ lẹ̀ tí mà wọ́n ní bàbá bí a máa ń bọ̀. Ẹ̀yin ò dáàbò káàkiri ni. Ẹ̀jẹ̀ á lọ bí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á lọ bí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ gbogbo tí mò ń kà. Nígbà tí wọ́n bàbá wàhálà tí ó máa ń ṣẹlẹ̀ ládùúgbò kan. Kọ̀pápọ̀ Àwọn wà máa gbéra wa ní Giant of Africa. Àzáàrí ìgbàkan. Lórí irọ́ náà, lórí àbòsí, Yorùbá èèyàn bú ni Yorùbá, alábòsí, asọ̀rọ̀ ẹni lẹ́yìn tó máa ta gírígírí. Gbogbo ẹ̀ níbẹ̀ láàrin wa, a pé ó pé lára ọkùnrin, ó pé lára obìnrin. Láti wà bí àwọn tí ò fẹ́ràn ara wọn bẹ. Ìwọ máa yàn yàn lódì. Ànábì wa Muhammad. Orí ọba kó láyé tá a bá yẹ kankan tí ó dùn tẹ́tẹ́ báyìí wò tí lẹ́nu ẹ̀mí ìrìn láburú sọ́mọ ìkejì. Ó sùn ẹgbẹ̀rún ọdún nù náà.
ẹ jẹ́ kí gbogbo aká check ara wọn, check yourself. Ìwà tí mo ń wo yọ̀ dá lọ́tún sí. Torí a padà rí ọmọ yẹn. Ọba lówó tó ẹgbẹ́ wọlé kan lórí gbogbo àdúgbò yìí wà láàyè ilẹ̀ tí wọ́n fẹ́ fún ọjọ́ ọba kú. Ẹgbẹ́ ló fi wọlé. Ẹgbẹ́ ló fi wọlé. Ẹgbẹ́ lọ gbọ́dọ̀ fi wọlé. Bàbá rẹ̀ nìkan tó sọ pé àtẹ́ ẹ̀mọ̀ àwọn aláàjì máa yọ ọkùn. Aláàjì á máa yọ ọkùn ó rí láti kùn yẹn gbẹ́ lọ́tọ̀. Bí ẹ ṣe fẹ́ gbẹ tẹ́rẹ̀hùn náà ni wọ́n ó gbẹ̀. Bọ́ọ̀ bá fẹ́ wo bẹ̀ lẹ́rọ̀ wọ́n mú ọmọ. Aláàjì gbà. Ìyẹn gíga làlájì. Ẹ jẹ́ ká ṣèkì ara wa. Àlẹ́kà bí tẹ́kí wà láàyè tí ọjà àtà. Ní àlẹ́kà mọ̀sí òòlù wàrọ̀ ọ̀gbọ̀ta àlàmọ́. Check yourself. Àlẹ́kà bí tẹ́kí wà láàyè. Àpòtí tó dì. Àwọn obìnrin ẹ̀rẹ̀ ni a ti jókòó múgẹ́múgẹ́. Ọkùnrin kan lọ ní. Wọ́n ti máa tẹra wọn mọ́lẹ̀ bẹ́ wọn ara lé rẹ̀ kó ìgbìrì tó fi é sí. Alájà ìdáàbò lórí ọlọ́run lẹ́sìn bá wọn wá rí òbí ní etí èyí. Yọ́ máa sọ pé ìdí gbẹ̀rẹ́gbẹ̀ rẹ̀ kí ìdí ìdí pàǹdà ní. Ẹ̀jọ̀ títí rẹ̀ fún ìta. Ìbẹ̀rù ọlọ́run jẹ́ ìyọ̀sẹ̀ ọmọ ni o ti kọ́ lọ́wọ́. Ọlọ́run wà á ní ìwà mẹ́ta. Wọ́n lọ́ọ́ bí wọ́n mẹ́ta. Ìpànìwọ̀ ọlọ́run. Ọwọ́ ẹni wà nẹ́fṣẹ́ وما سواها ونفس وما سواها ونفس وما سواها. Mo wá fi ẹ̀mí kan tí mo dá. Mo fi búra fún un. Ẹ̀mí ò lè gbé ni. Ẹ̀mí èmi tèmi ṣe yí náà nìjẹ́ náà. Ṣùgbọ́n fàálẹ́ máa. Fàálẹ́ máa fojú ọ̀rọ̀ tẹ̀lé wá. Fàálẹ́ máa fojú ọ̀rọ̀ tẹ̀lé wá. Fàálẹ́ máa. Ọlọ́run ní èmi yẹn bí mo ṣe dá lọ́pọ̀ ṣùgbọ́n kò ṣiṣẹ́ méjì. Bọ́ ọba jọ máa rí jẹ́ náà, ẹ̀mí yẹn sọ fún ọ. Fàálẹ́ máa fojú ọ̀rọ̀ tẹ̀lé wá. Ẹ̀mí rẹ̀ ni ó sọ gbogbo aburú tó ti fún ọ. Ẹ̀mí rẹ̀ ni ó sọ fún ọ. Kì í ṣe pé nìkan ni ó sì tẹ̀ máa wádìí rẹ̀. Ẹ̀mí rẹ̀ ni ó sọ fún ọ kí kò ṣe yá ní ìyọ̀. Fàálẹ́ máa fojú rẹ̀ wá tẹ̀lé wá. Ọba ní èmi yóò máa sọ àmúkọ láti mú ọgbà tó wà. Wọ́n tẹ̀lé wá. Yóò sì máa sọ fún ọ tó o bá ń bẹ̀rù ọgbọ́n. Ẹ̀mí ìyá yóò sọ fún ọ, àwa ilé yọkú. Ẹnìkan kan kọ́ ní ọ̀pẹ̀ nìkan lọ́wọ́ máa ní ìwọ fúnra rẹ̀ náà lọ́nà kọ́ máa ní. Wọ́n fẹ́ máa ṣẹ́tì ń bẹ lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ tí bá ń bẹ lọ́rọ̀ rẹ̀ ló fi mà sọ máa ná yọ, àbọ̀ máa yì yẹn ná. Òòdùn yẹn lórí àdúgbò ọba yẹn lórí. Ọ̀pàyàn lẹ́rìn àdúgbò ọ̀pàyàn lẹ́kún. Gbogbo tẹ́nìkan bá ń sì ń ṣe láyé tọ́jú dáadáa, inú rẹ̀ ò dùn sí rí. Wọ́n lọ bù sí ọ̀rọ̀ ẹ̀sán wá. Ẹyọ
وأيامها فجورها وتقواها. وأيامها فجورها Èmi rẹ̀ ló sọ fún ẹnìkan kọ́ ló sọ fún ọkọ rẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni bá ti lè sọ méjì náà iṣẹ́ méjì tẹ́lẹ̀ ọmọ sí i. Bọ́ ọba ṣe ẹ̀mí rẹ̀ sọ fún ọ. Bọ́ ọba bẹ̀rẹ̀ aburú ẹ̀mí rẹ̀ sọ fún ọ. وأيامها فجورها وتقواها. Ọ̀nà tá a fi lè jọ ṣẹ́ẹ̀kì ara wa nìyẹn. Tẹ́mi rẹ̀ bá ti sọ fún ọ. Bàtà mi yẹn gbẹ́. Fàálà àmàhà fojú rà láwọn ṣàkóso. فأيامها فجورها وتقواها. Ìjọ táwọn èdè rẹ̀ ta ló lòlú. وأيامها فجورها وتقواها. Bọ́ọ̀ bá sì lè rẹ́yìn kankan dọ̀nú ní oṣù Ramadan tí Ramadan bá ipa ní ọmọ bẹ́ẹ̀ tí bọ̀ ọkọ̀ láyé àti òbí bọ̀ láyé. وأيامها فجورها وتقواها. Àtọ̀mà iṣẹ́ tọ́lọ̀ yíyàn wá ni a máa pariwo náà di ojúmọ́ ni. Àwọn ọmọ òrukàn tí Gbogbo nǹkan tí àgbárí mi láwọn ń fẹ́. Àwọn pẹ́lú àwọn ilé àwọn ti bẹ̀rẹ̀ ra mọ́tò. Ẹgbẹ́ bá ti ń ra mọ́tò fún ìyàn tẹ̀. Ọ̀rá mọ́tò. Ọgbọ́n Tanzania yìí kó òkèèrè ya gbẹ̀yẹ lọ́kọ́ lọ rí ra mọ́tò. Ó gbé fún oṣù máa sọ fún abẹ́ èmi agbára ọlọ́run kò fi gbé fún eyín o. Ẹ má jà pọ̀ mi bẹ́ẹ̀ ni kankan mọ́. وأيامها فجورها وتقواها. Ọba jàjà wá fún wa ní 50,000 lọ́sọ̀ pé ẹ bá ń sọ fún àwọn àti àná tí ó bọ̀. ìdá oyè mi wọ́n àpò oyè mi kù. ونفس وما سواها. Ṣé wàá dákọ̀ bàbá yìí? Ọmọ gómìnà rẹ̀. Ṣé wọ́n lọ bá gbé ní? Àdínì ṣe bí ọmọ rẹ̀. Ojú ẹlẹ́dẹ̀ bí wọ́n. ونفس وما سواها. Bá a bá wo àwọn táwọn á bí wọ̀nà ìtọ́jà, tá a bá dẹ́wọ́ 1,000 tó kárí wa nígbà yìí, ó ní tó ṣe ní táwọn yìí. Ṣùgbọ́n tó wá tó wọ́n bẹ̀rẹ̀ kó rẹ̀. Ẹ̀kọ́ fẹ́ lọ hùwà burúkú ẹni ó hùwà kù. Mọ́ bá ti jẹ mọ́tọ́ lọ́hùn, wọ́n mọ wá pariwo rẹ̀ láti ẹ̀gbọ́n pariwo èèyàn mọ́. Ní wọ́n tètè sọ sílẹ̀. Lọ́dà láàrin bá ti pé ọgọ́rùn-ún ọdún tó bá wò ní ìṣèlú rẹ̀. Ìṣètò bá sì gbogbo tó bá wọ̀ ní ọ̀dá lára. Torí ọmọ ọgọ́rùn-ún ọdún. Ó ti kó lárògbó. Bàbá wo tí ṣẹlẹ̀ lábẹ́ àtẹ̀ká àwọn tíra. Ńláńlá àmọ́ wo tó pọ́gọ́rùn-ún ọdún kí ní ṣẹlẹ̀ níbẹ̀. Kò sí àkóso kan tá a fẹ́ ṣe máa dára sáré ìwà wa, ìwà ká fẹ́ràn ara wa, ká fẹ́ ìwé ní ọmọ ìran Yorùbá. Ìyẹn bú ní Yorùbá. Lórí gbogbo Yorùbá. Ọwọ́ ẹ̀lẹ́sẹ̀ yìí bá ti lọ yìí, ó jẹ́ mi dá olórí gbogbo èèyàn Yorùbá mọ̀. Àyè ẹgbẹ́ kí nǹkan yóò wù wá fúnra wa, nǹkan yóò wù wá fúnra wa. Bọ́bá jẹ́ ọmọ kékeré, bọ́bá jẹ́ kan náà àwọn ọmọ Jẹ́rẹ́sì mi lọ́dọ̀ wa nílẹ̀ Haúsá. Báwo ni wọ́n bá ń lọ́wọ́ mú wá bá ṣe pọ̀ tó yé rẹ̀ láti máa lọ jẹ. Tó bá fírì lọ́tà pẹ̀lú wa pé ẹni bàbá adé wa ń sojú bàkà, àwọn ẹni tó kù láàrin wa pé wá ń bí. Owó ti mẹ lọ́wọ́ rẹ̀ torí tèmi Ọlọ́run ti fọ̀. Sọ gbọ́dọ̀ wíbẹ̀ fún Yorùbá. Àwọn Haúsá wọ́n ti ní Yorùbá bá ń sá. Yorùbá wò fí.
Yorùbá mara hankali ba su da imani ba su da amana wọn la bá yín gbọ́ máa yín gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ẹ̀yìn ńlẹ̀ yóò bẹ̀ sí jámálẹ̀ sóore wù yín fúnra yín sá. Mo ń sọ̀rọ̀ kan fáwọn èèyàn á máa mú kiri káàkiri inú òòlù lórílẹ̀-èdè kò sí ìrántí mi mọ̀ wá rẹ̀ kò sí ìrántí mi mọ̀ wẹ́ kò sí ìrántí mi mọ̀ wẹ́ báwo sábà sọ fún òun ọ̀fẹ́ tiẹ̀ yóò tún bú wà láàyè tàlá ìwé n ò ní fẹ́ràn rẹ̀ ń tá fún mi láti kì á mọ̀ ọ́. Yóò bá aráàlú ẹ̀yìn òní bí á kú ṣùgbọ́n wò ní ájá dé èèyàn àní ọ̀kárẹ̀ èèyàn mi ọ̀kárẹ̀ ìdánsáàkì ẹ̀ ó náà nípa ó ẹ jẹ́ kẹ́mi wa ó kílíà síra wa. Mo ń fún àwọn èèyàn ní ẹ̀sáǹpù kan ẹnùgbà mo lẹ́kọ̀ọ́ mi àwọn dírẹ́fà méjì ọ̀kan Yorùbá ọ̀kan Haúsá ní Sókótó garage wọ́n wá jà wọ́n mẹ́jẹ̀ lára wọn ọlọ́pàá kú wọn ó ní pé egun wọn ò sí rọ̀ náà ọlọ́pàá ní òkúrú nílẹ̀ bá ti máa láàárọ̀ lẹ́yìn lọ́kọ́ ó tó dé ọjọ́ kejì wọ́n lè fáìlì ilé ìsì wọn bá fún ẹni kóòtù Haúsá kan Yorùbá kan wọ́n wá dé kóòtù adájọ́ wá ń béèrè pé ìwọ Yorùbá wá ọba lágbájájà ọlọ́jọ́gà ní tọ̀ òru tààlẹ́lẹ́rìí rẹ̀ ọba rojọ́ rẹ̀ náà kò kó àwọn ẹlẹ́rìí rẹ̀ wọlé orùjọ́ ọkẹlẹ́rìí wa àwọn ẹlẹ́rìí ẹ̀ náà wọ́n jẹ́rìí ẹ̀ gbogbo lọ́sẹ̀lẹ̀ wọ́n wá sọ bá Haúsá wọ́n pẹ̀lú lágbájá ẹjọ́ jà ó ní bẹ́ẹ̀ ni ọya orùjọ́ ti ẹ̀ka rẹ̀ is all right ẹlẹ́rìí rẹ̀ ń kọ́ ọba ní ìnámàlà odò wọ́n ní màlà odò àwọn èèyàn wá gbà pé màlà odò òun náà bẹ́ẹ̀nù kọ́ọ̀tù lọ́ba dìde nàró gbàtí ó dìde nàró lọ́ba dà fójú. Ẹni tó jẹ́rìí náà nílé ẹjọ́. Adájọ́ wá ń bẹ̀rẹ̀ pé bí mo ṣe ń rí ọ yìí lẹ́yìn àmìlá òwò orí wa ṣe afọ́jú mi ọlọ́fọ́jú lòun. Bọ́ọ̀lù ti wá rí ìgbà wọn ń jà. Ọgbọ́n wo lọ dá tó obìnrin ń gbà wọn ń jà. Olóògùn òrí ni ṣùgbọ́n gbọ́. Kí lọ gbọ́? Ó nígbà wọn ilẹ̀ tí pariwo mọ́ra wọn táwọn èèyàn mú wọn adájọ́ ló sì rí i. Ó ní mo ní òrí. Mọ̀ ń bọ̀ ni. Ó ní ṣùgbọ́n ẹni tó kọ́kọ́ gbára wọn ní títí ìyàwó wá di pé wọ́n nara wọn bẹ́ẹ̀. Ó ní ó bá wá lọ́gbà Haúsá méjì. Bóòlù sóòrí ni àwọn àjè náà jí sòsèlè. Mo gbọ́ dáadáa, ó nítorí wọn mọ̀ pé bí Yorùbá bá gbá ìyàn létí, ó ní bí ṣe é nú. Ó ní gbígbá tó gbá Haúsá ilé tí Yorùbá tó dún tẹ́ẹ̀sì. Ó gbọ́ Yorùbá mọ̀. Ìfẹ́ tí Yorùbá máa dún Ó ní Yorùbá bá gbá ìyàn létí yóò ṣe dúró. Adájọ́ dìde ọwọ́ ló yẹ̀wù rẹ̀ lọ. Nígbà tí ó padà dé padà, àkọlẹ̀ ìsìwà ń bẹ̀. Ẹ dákun torí Ọlọ́run nìkan ló lè yanjú ọ̀rọ̀ yìí. Mo bẹ̀ wọ Yorùbá, mo bẹ̀ wọ Haúsá náà kí ìfẹ́lẹ́ ìdájọ́ ẹni ṣe Ọlọ́run bá yanjú ọ̀rọ̀ yìí o. Ìsìlámù ló kó àjọ rẹ̀.
Fásitì Màṣítò Aká. Àwọn náà wọ́n wá sí ẹ̀dá.